ẹ bá a dárúkọ yín mà. Orúkọ tèmi ni Títíladé aya Awóreyìn. bá a sọ fún bí táà ṣe bí bàbá wa ara lé. Ẹni ìgbà táà ṣe bí bàbá wa sọ fún àwọn ará lé. à ń ṣọdún ọlọ́jọ́. Èní ni ọjọ́ tí kábíyèsí máa wá sílé wa. Òun la fi máa máàkì ọjọ́ kan ṣoṣo tó fi máa rí àwọn ẹbí ẹ̀. so báyìí ọwọ́ ẹbí kábíyèsí ni gbogbo yín báyìí. Àwa ọmọ Ògúnwùsì lélẹ̀. torí ẹ̀ ni torí pé aṣọ yín ó dá yàtọ̀ gbẹgẹdẹ nínú àwọn ibi tá a dúró sí. Ẹni mo ní aṣọ yín ó dá yàtọ̀ gbẹgẹdẹ. so ọmọ ẹ bá wa ṣàlàyé fáwọn ará lé. bí aṣọ wa ṣe dá yàtọ̀ afẹ́kàn dá wa mọ̀ wípé ọmọ Ògúnwùsì ni wá, òun ló ṣe dá yàtọ̀. ẹ bá wa súre fún yàtọ̀ lórìn ni wá, àwa oní nǹkan lónìí, so a gbọ́dọ̀ dára wa yàtọ̀ náà ni. jẹ́sí ẹ̀ ní oríkì ní ẹbí Ògúnwùsì ẹ bá wa. lóríkì o, àwa lọmọ Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀, ọmọ Ayíkítí ogun ètírí ogun, ọmọ ẹni tí gòkè ẹ̀sìn mi kówé eru ṣẹ̀ kí ń pa ń, ọmọ ọlọ́gbẹ́ ńlá ayábọ̀ para kọ́gi òkè lẹ́yìn ìmọ̀ rẹ̀ ọ̀táyé sọ bí igbá. ẹ ṣeun mà ẹ bá wa ṣàdúrà fún àwọn aráàlú àtàkùn àdúpẹ́ àti gbogbo àwọn èèyàn tó wá síbí lágbára Ọlọ́run á tún wá bí lọ́dún tó ń bọ̀, ojú gbogbo wa máa rọ́dún lórúkọ Jésù. ẹ ṣeun mà.